àwọn tó tà wá sí oko ẹrú lẹ́kọ̀ọ́ wọ́n ti kú. Àwọn tí wọ́n tà wá sí oko ẹrú wọ́n ti kú. Ọjọ́ sí ṣẹ́rántí mo ní àwọn àgbàlagbà yẹn àwọn ló fi ọjọ́ ọ̀la wa ló fi dúró. Ṣùgbọ́n tó bá yẹ pọ̀ fi dúró ni ṣe bá má lè gbà padà. Ẹ̀ ń wò pé kí ló yẹ tó fi difficult pé pẹ̀lú gbogbo wàhálà tí everybody ń ṣe wọn ò jáwọ́ wọ́n yìí mú wa lóko ẹrú. Títorí pé wọn ò fi wá yáwó wọ́n tà wá ni. Wọ́n tà wá completely. Àwọn tó wá tà wá yẹn àwọn mẹ́rin ni 3 ni wọ́n ti kú. Nǹkan tó ṣe pé ó ń seem difficult nìyẹn. Ṣùgbọ́n kò wá lè ìkànnì wọn yìí wà láyé. Tá bá wọ́ díẹ̀ á jẹ́wọ́. Nínú àwọn mẹ́rin tó tà wá yẹn àwọn ọmọ wọn yìí wà láyé. Èyí tí ò ní ọmọ láyé nínú wọn ó ní ọmọ mọ́. Tá bá wọ́ díẹ̀ àtàwọn tí wọ́n jọ tí àwọn family tí wọ́n tún jọ tà wá tá bá wọ́ di wọn á jẹ́wọ́. Àwọn wo ló ta ìlú Èkó dẹ̀ǹta ló ta fún ta ló rà bí kò ṣe tóbi tó yẹn kọ́dẹ̀ ta kí ló fi tà wá. Quran òun ni wọ́n fi tà wá. Mo ní Quran òun ni wọ́n fi tà wá. Ẹ máa wò pé báwo lè possible kó fi Quran tà wá. Àwọn tẹ́ rí yẹn they are very dangerous human being. Àdè àwáì àgbà Èkó yẹn àmà gbà padà. Èmi ò wá mọ̀ ọ́ bóyá ẹ̀yin ready láti gbà. Bá dẹ̀ ṣe máa gbà yẹn ó máa le gan because àwọn people yìí wọn ò ní fílẹ̀ lẹ́rọ̀. Ó máa le gan o àwọn tá à ń bá dì òyì wọn ò ní fílẹ̀ lẹ́rọ̀. Mafia ni wọ́n Machiavellian dẹ̀ ni wọ́n. Àwọn tí wọ́n ta Èkó ní ọjọ́ náà lọ́hùn àwọn mẹ́rin ni. Ìyá Abibat Mogaji 1, bàbá K.O. Tinubu ìyẹn Kafaru Olúwọlé Tinubu ó di 2, Justice Muri Okunola ó di 3 àti Lateef Fẹ́mi Òkúnù Popular Fẹ́mi Òkúnù ìyẹn wà láyé 87 years old ni ìyẹn bàbá Fẹ́mi Òkúnù yẹn. Àwọn 3 nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó tà wá nìyẹn o. Ìyá Abibat Mogaji, bàbá late Kafaru Tinubu ó di 2. Ẹ̀kẹta wọn òun ni Justice Muri Okunola. Then the 4th one ètò kù láyé nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun ni Fẹ́mi Òkúnù 87 years old ni lọ́yà lòun náà. Ìyá Abibat Mogaji ti kú. Kafaru náà Kafaru Tinubu òun náà ti kú. Muri Okunola náà òun náà ti kú. Ó wá kù Fẹ́mi Òkúnù nìkan. Tá bá wọ́ di bàbá Fẹ́mi Òkúnù tá wọ́ di Akeolu tá dẹ̀ wọ́ di bàbá Musiliu Smith gbogbo wọn jẹ́wọ́ bí gbogbo wọn ṣe dì bí wọ́n ṣe ta Èkó. Àwọn mẹ́rin tí wọ́n ta Èkó ọ̀dọ̀ bàbá àdínì Ìyàndá Fọláwíyọ́ bóyá bàbá àdínì ni bóyá chief bàbá Wahab Ìyàndá Fọláwíyọ́ ọdún ẹ̀ ni wọ́n ti tà wá. Lọ́jọ́ náà lọ́hùn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dúró yẹn a máa wọ́ọ̀dì bàbá Fẹ́mi Òkúnù á jẹ́wọ́. Ìgbà tó déwájú bàbá yẹn tí wọ́n ń fa ọ̀rọ̀ pẹ̀lú Fúnṣọ́ Williams pẹ̀lú bàbá Ganiu Daudu tí wọ́n ń fa ọ̀rọ̀ Tinubu pé Tinubu ò kì í ṣọmọ Èkó tí bàbá yẹn cook tó lọ́mọ òun ni. Ìgbà tó máa débẹ̀ wọ́n gbé Quran lé wọn lọ́wọ́ wọ́n ní kó búra. Ìyá Abibat Mogaji, ìyá Kafaru Tinubu, Justice Muri Okunola
àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló gbé Bible dání, ló gbé Quran dání. Fẹ́mi Òkúnù ò bá wọn gbé Quran dání, Fẹ́mi Òkúnù ò bá wọn búra, ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n fi Quran yẹn wọ́n fi búra pé ọmọ àwọn òun ni Ahmed Bọ́lá Tinubu. Àbá ìyọ̀dá wà Fọláwíyọ ó wá pè Fúnṣọ́ ó ní sórí ó ní wọ́n ti fi Quran búra pé kí la tó fẹ́ ìgbà tó ti fi Quran búra ìyẹn bá ju ọwọ́ lẹ̀ ṣe mọ̀ pọ́ pàpàpà yẹn náà ni but ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jọ lọ sí ibẹ̀ yẹn tó lọ fi Quran búra tó dúró lẹ́yìn Bọ́lá Tinubu pé yes ọmọ àwọn ni. Lẹ́nà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ lọ wo wọ́n ní téèyàn bá fi Quran àbí Bible búra onítọ̀wọ̀n á rí èrè ẹ̀. A ní láti ṣépè fáwọn yẹn ṣùgbọ́n tá bá mọ ibi tó kù wọ́n wà a lè wú tá fi máa rí èkó tá fi máa rí gbà padà. Irú kú wo ló pa wọ́n? K.O. Tinubu, Kafaru Tinubu program wọ́n ṣe kinní kan ní Èkó hotel ńgbà kan ó ní heart attack ó yàgbẹ́ sára wọ́n fi tìjú gbé jáde. Àrùn tó ní yẹn òun ló pa tó fi kú ìyẹn wọ́n ìyẹn lọ. Ìyá Abibat Mogaji àwọn tó bá mọ̀ dáadáa ó bẹ̀rẹ̀ sí sick wọ́n de diaper fún ó ń yàgbẹ́ sára ó ń sick ó ń dákú ó ń jí gbà tó yá òun náà kú ó di méjì. Justice Muri Okunla ìyẹn lọ sí hajj ó lọ Mẹ́kà kó padà dé mọ́. Ẹ má lérò pé gbogbo àwọn tó bá kú sí hajj lọ kúkú rere o, kò kú síbi táṣọ ẹ wà nìyẹn. Yorùbá dẹ̀ máa ń ní Ọlọ́run jẹ́ kéèyàn kú síbi tí aṣọ yẹn wà, kò ń ṣe pé téèyàn bá kú sí Saudi kò mí pé Holyland ló kú sí o. Ìyẹn di ẹlẹ́kẹta. Fẹ́mi Òkúnù tí kò bá wọn fi Quran búra òun yìí wà láyé 87 years old à láti wọ́ díẹ̀ kó jẹ́wọ́ transaction tó go down nílé bàbá Wahab Fọláwíyọ. Ṣẹ̀wárí ìyá Abibat Mogaji ọmọ yẹn kan ṣoṣo tó bí nílé ayé ẹ̀ ojú ìyá Abibat Mogaji lọmọ yẹn kan ló ṣe fò mọ́lẹ̀ tó kú ojú ìyá yẹn ojú ẹ̀ ráre kó tó kú torí ọmọ yẹn kan ṣoṣo tó kù fún nígbà yẹn ọmọ yẹn kú kí ìyá yẹn tó kú. Ọlọ́run á yẹ ká ṣòfò ọmọ, Ọlọ́run á dẹ̀ fi iná ọmọ má fi jó wa. Torí ẹ̀ ni wọ́n ṣe ní adopted mother Bọ́lá Tinubu ni. Ṣẹ̀wárí ọmọ tí ọmọ ìyá Abibat Mogaji ó wà l'assembly ó wà ní House of Assembly Mrs. Kasumu ló ń jẹ́. Bọ́lá Tinubu ló fi síbẹ̀ ó jáde ní Kẹjà sí House of Assembly. ọmọ nǹkan ẹyọ kan tó kù ìyá Abibat Mogaji nìyẹn à ń láti wọ́ọ̀dì òun náà kó wá sọ bí Tinubu ṣe tọmọ bóyá tọmọ wọn. Ó ní skul níbi ọ̀nà ọ̀nà tollgate first tollgate Ìbàdàn expressway ọmọ woman ẹ ní skul bẹ́ẹ̀ Mrs. Kasumu ló ń jẹ́. That's the only person tó kù nínú ìran Abibat Mogaji nìyẹn. Ìyá tiẹ̀ náà ti kú ìyá ẹ̀ kú lójú ìyá Abibat Mogaji ni àwọ̀dì òun náà pé kó wá sọ bí ọ̀rọ̀ àwọn àti Tinubu bóyá jẹ́. So tá bá mú àwọn tó kù yẹn àwọn wọ́n yìí lọ́mọ láyé o. Ìdí tẹ́ rí tó fi jẹ́ pé a lè bọ́nú ẹ̀ ó look like pa lè bọ̀ ṣùgbọ́n a máa bọ́ àwa mọ̀ àmọ̀kọ́ ní plan àwa náà ní plan but ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn nínú bondage mi ò tí mọ̀ bóyá ready ṣùgbọ́n àwa ready àwọn tó ta Èkó tó tà wá wọ́n ti kú àdẹ̀ láti gbára wa padà. Wọ́n ṣe wá kú yẹn tá bá gbára wa à wú òkú wọn àfi èyí tí ò kú sílé nìkan la lè má rókú ẹ̀ o. Kò ní easy o àwọn pípú yóò ní gbé agbára lẹ̀ o wọn ò ní gbé agbára lẹ̀ kò ní easy àdẹ̀ ní fi wọ́n lọ́rùn lẹ̀ aláti gbà padà a máa gbà padà.